Ìfẹ́ ó lẹ́wà, ìfẹ́ ó ládùn, ìfẹ́ ó lóyin. Ṣùgbọ́n kí ló máa ṣẹlẹ̀ tí ìfẹ́ bá kọjú ọ̀nà jíjìn? Nígbà tí olólùfẹ́ rẹ, èyí tí ìwọ bá ń fẹ́, tí ó bá wà ní ìlú mìíràn tàbí tí ó bá wà lórílẹ̀-èdè mìíràn, kí ni ìwọ olólùfẹ́ kejì kí ló máa ṣe nígbà tí olólùfẹ́ rẹ ò bá sí láyìíká rẹ? Ṣé ìfẹ́ ò ní dalẹ̀ ara wọn? Ṣé ìfẹ́ ò ní jẹ ẹsẹ̀ ara wọn? Ṣé ìfẹ́ ò ní ṣe nǹkan tí ò yẹ kán máa ṣe? Ṣé a ò ní bá ìwọ arákùnrin, a ò ní bá ẹ nídìí ìbàjẹ́? Ìwọ arábìnrin, ṣé ò ní máa fi ọ̀bẹ ẹ̀yìn jẹ olólùfẹ́ rẹ kejì níṣu? Èyí ni mo fi kí yín káàbọ̀ sórí ètò wa A Kí Yín O, ó yá A Kí Yín O, dádì A Kí Yín O. A kí yín káàbọ̀ sórí ètò A Kí Yín O ti tọjọ́ tòní. Bẹ́ẹ̀ ni ètò A Kí Yín òun la wà. A Kí Yín O òun lètò. Kí wá ní ètò A Kí Yín O, kí ló dá lé lórí? Ètò A Kí Yín O ó dá lérí ìkíni. Bẹ́ẹ̀ ni ìkíni. Ẹ lè kí àwọn olólùfẹ́ yín. Ìyá lè kí bàbá, bàbá lè kí ìyá, ọmọ lè kí ìyá rẹ̀, ọmọ lè kí ẹ̀gbọ́n rẹ̀, àbúrò lè kí ẹ̀gbọ́n, ẹ̀gbọ́n dẹ̀ sì lè kí àbúrò rẹ̀. Lórí ètò A Kí Yín O, ibẹ̀ gangan la balẹ̀ sí lórí Orisun. Ètò A Kí Yín O ó dá lórí gbígba àwọn àtẹ̀jíṣẹ́ ọlọ́kan-ò-jọ̀kan. Ṣé àtẹ̀jíṣẹ́ ìkíni fún ọjọ́ ìbí, fún ìgbéyàwó, fún òkú àgbà, àbí ìwọ gan alára rẹ o fẹ́ kí ara rẹ pé Bọ́lá Kalẹ́ káre, iṣẹ́ rere ló ṣe, iṣẹ́ takuntakun ni mo ṣe, mo fẹ́ kí ara mi lórí ètò A Kí Yín O lórí tẹlifíṣọ̀n Orisun. Ètò A Kí Yín O òun lètò. Èmi Bọ́lá Kalẹ́ Akínbọ́lá dẹ̀ ni mo wà lórí ètò. Àmọ́ kí a tó kán sí agbami ètò, ẹ ti mọ̀ wípé lórí ètò wa yìí, pàápàá jùlọ ètò A Kí Yín ti ọjọ́ tòní, èmi á máa sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ ìfẹ́. Gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú ìfẹ́, ìgbéyàwó, ọlọ́kan-ò-jọ̀kan, gbogbo ẹ̀ láàjọ máa yànnàná lórí ètò A Kí Yín O lọ́jọ́ tòní. Ẹ wá fẹ́ fi àwọn àtẹ̀jíṣẹ́ yín, ẹ fẹ́ fi ránṣẹ́. Kódà ẹ lè ya fọ́nrán, ìyẹn fídíò kékeré, kẹ́ fi kíra yín pé mo fẹ́ kí ara mi o, èmi lágbájá, ọmọ lágbájá láti ìlú Àkúrẹ́, láti ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun, mo fẹ́ kí ara mi, mo fẹ́ sọ wípé mo ti ṣiṣẹ́ takuntakun, mo ti ṣe kinní kan, mo ti ṣe gbá, mo kàn fẹ́ yinra mi. Ẹ lè fi gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yẹn, ẹ lè fi ránṣẹ́ sí orí nọ́mbà tó ń lọ lórí ìsàlẹ̀ amóhùnmáwòrán yín, tàbí kẹ́kàn sí wa lórí ẹ̀rọ ayélujára @Orisun TV. Àmọ́ kí a tó bẹ̀rẹ̀ ètò ti tèmi, ẹ jẹ́ ká ṣe kíni, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn kẹ́ a lọ fẹsẹ̀ rájò pẹ̀lú èmi ọmọ yín Bọ́lá Kalẹ́ Akínbọ́lá. Ẹ kú ìkàlẹ̀ lọ́ọ̀dẹ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò yín, ètò wa A Kí Yín O, ó yá A Kí Yín O, dádì A Kí Yín O. A Kí Yín. A Kí Yín O lètò, ètò ní A Kí Yín O pẹ̀lú èmi ọmọ yín, ọ̀rẹ́ yín Bọ́lá Kalẹ́ Akínbọ́lá. Kí wá la fẹ́ jọ bára wa sọ lórí ètò lénìí? Ó yẹ kẹ́tẹ̀ tí máa gẹ́ẹ̀sì, ó yẹ kẹ́tẹ̀ máa wò pé ó jọ pé nǹkan báyìí ni wọ́n fẹ́ sọ, ó jọ pé nǹkan báyìí ni wọ́n fẹ́ yànnàná, ó jọ pé nǹkan báyìí. Àmọ́ ẹ má ṣèyọnu, èmi wà ń bí báyìí fún yín lénìí láti tú pẹpẹ ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ. Kí wá la fẹ́ sọ lénìí? A fẹ́ sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ ọ̀nà jíjìn. Ìbáṣepọ̀ ọ̀nà jíjìn, ìyẹn long distance relationship. Long distance relationship òun la jọ fẹ́ bára wa yànnàná lórí ètò lénìí. Bí a ti ṣe mọ̀ wípé ìbáṣepọ̀ láàrin lọ́kọláya, láàrin ọkùnrin sóbìnrin, láàrin ọ̀dọ́langba ọkùnrin àti ọ̀dọ́langba obìnrin la máa yànnàná lórí ètò yìí. Àmọ́ lénìí a fẹ́ sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ ọ̀nà jíjìn. Kódà mo máa ń sọ fáwọn ènìyàn pé nígbà kan mo máa ń sọ fáwọn ènìyàn pé èmi ò lè ṣe ìbáṣepọ̀ ọ̀nà jíjìn, nítorí èmi máa ń fẹ́ràn kí ẹni tí mò ń fẹ́ kájọ wà láyìíká ara wa,
kájọ máa wòra wa lójú, kì í ṣe pé ká má jọ níṣẹ́ lọ́wọ́ at least kájọ wà papọ̀ láyìíká bóyá nílùú kan náà ní irú bí mo ṣe wà ní ìpínlẹ̀ Èkó yìí kí ẹni tí mò ń fẹ́ náà kó wà ní ìpínlẹ̀ Èkó àmọ́ àwọn míì ò fẹ́ràn rẹ̀ àwọn míì dẹ̀ fẹ́ràn rẹ̀. Kí wá ní ìbáṣepọ̀ ọ̀nà jíjìn? Kí ni ìtumọ̀ ẹ̀? Ìbáṣepọ̀ ọ̀nà jíjìn ó túmọ̀ sí wípé ìbáṣepọ̀ tó wà láàárín ọkùnrin àti obìnrin tó wà ní òkè rere tó wà lọ́nà jíjìn. Ìbáṣepọ̀ tó yẹ pé kì í ṣe ìbáṣepọ̀ tó wà láyìíká wa àmọ́ tó yẹ pé a fojú ríra wa. Ìbáṣepọ̀ láàárín ìlú yìí sí ìlú mìíràn tàbí orílẹ̀-èdè yìí sí orílẹ̀-èdè mìíràn. Ìyẹn táwọn olóyìnbó máa ń pè ní long distance relationship between two or more people. Tá bá wá ní pé ká gbé wá sí ti ìbáṣepọ̀ ìfẹ́. Ti ìbáṣepọ̀ ìfẹ́, ìbáṣepọ̀ tó wà láàárín ọkùnrin àti obìnrin tí ò sí láyìíká ara wọn tó jẹ́ pé wọ́n wà ní ọ̀nà jíjìn. Bóyá ẹni tó ń fẹ́ sìn ó wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà, ìwọ dẹ̀ wà lórílẹ̀-èdè Nàìjíríà ń bí báyìí. Ìyẹn là ń pè ní ìbáṣepọ̀ tó ọ̀nà jíjìn. Tàbí ẹni tó ń fẹ́ ó wà ní ìpínlẹ̀ Èkó, ẹni tó wá ń fẹ́ náà wà ní ìpínlẹ̀ Ògùn, ìbáṣepọ̀ ọ̀nà jíjìn sì ni. Èyí tó túmọ̀ sí wípé ẹ jọ sí láyìíká ara yín, ẹ jọ sí papọ̀, ẹ jọ sí ní àrọ́wọ́tó ara yín. Nísìn ẹ jẹ́ kí n fún wa ní àpẹẹrẹ. Ká ní pé ẹni tí mò ń fẹ́ ó wà ní orílẹ̀-èdè Nàìjíríà, èmi dẹ̀ wà ní òkè òkun, a ríra wa. Ẹ ti mọ̀ wípé kódà láàárín àwa méjèèjì àkókò tá máa lò ó máa yàtọ̀ síra wọn. Táìmù tá máa bára wa sọ̀rọ̀ ó máa yàtọ̀ síra wọn. Èyí ni àwọn àpẹẹrẹ àwọn factors tó sodo mọ́ ìbáṣepọ̀ ọ̀nà jíjìn. A ní oríṣiríṣi àwọn factors tó sodo mọ́ àwọn ìbáṣepọ̀ ọ̀nà jíjìn. Ìkíní ibẹ̀ ni àkókò, ìyẹn time. Ìkejì ibẹ̀ ni bóyá trust, kí n tẹ̀ ṣe bóyá trust. Ìkan alákọ̀ọ́kọ́ ọbẹ̀ tó yẹ pé ìbáṣepọ̀ tó wà láàárín ẹ̀yin méjèèjì, ìwọ àti lágbájá ti mọ̀ wípé ẹ̀jọ sí lórílẹ̀-èdè kan náà, ẹ̀jọ sí ní ìpínlẹ̀ kan náà. Ó yẹ kẹ́ ti jọ mọ̀ wípé trust ìyẹn túmọ̀ sí, kí ni trust ní Yorùbá? Ìyẹn túmọ̀ sí wípé ẹ̀rí tẹ̀yin méjèèjì bá ní fúnra yín ó lè má dán mọ́rán. Ẹ lè má gbọ́ ọ̀rọ̀ ara yín yé dáadáa. Nítorí pé ẹni tó ń fẹ́ tí ò sí lórílẹ̀-èdè yìí ó lè wo pé lágbájá yìí òkè òkun mà ló wà, kí ni mo mọ̀ tó lè máa ṣe. Ẹ dẹ̀ mọ̀ wípé táìmù ara wa ó yàtọ̀ sí ara wọn. A lè wà láàárọ̀ bí báyìí tó jẹ́ pé ní Amẹ́ríkà bóyá alẹ́ ló wà. Àkókò tí wọ́n bá ní láti bá ẹni yẹn sọ̀rọ̀, àkókò tí wọ́n bá ní láti ní pé bóyá o need attention ẹni yìí o, bóyá o fẹ́ bẹ́ẹ̀ ni yìí sọ̀rọ̀ ní àkókò báyìí, bóyá àkókò yẹn lẹ́ni yẹn máa sùn. Irú àwọn kan bẹ́ẹ̀ yẹn ó máa fa ìfàsẹ́yìn, ó máa mú kí àìní ìgbàgbọ́, àìgbọ́ra ẹni yé kó wà láàárín ẹ̀yin méjèèjì. Kí o tó dẹ́sẹ̀ lé ìbáṣepọ̀ ọ̀nà jíjìn, ó yẹ kó o mọ ẹni tó ń fẹ́ dáadáa, ó yẹ kó o nígbàgbọ́ nínú ẹni tó ń fẹ́, kò yẹ kó máa ṣe iyèméjì láàárín ẹni tó ń fẹ́. Kò yẹ kó máa sọ pé ṣé kìí ṣe pé lágbájá tí ń ṣe nǹkan tí ò yẹ kó máa ṣe, ṣé kìí ṣe pé tàmẹ̀dò tí ń ṣe nǹkan tí ò yẹ kó máa ṣe. Kò yẹ kó máa ṣe iyèméjì, torí wípé iyèméjì ó máa ba nǹkan jẹ́, pàápàá jùlọ fún ìbáṣepọ̀ ọ̀nà jíjìn. Fún ìbáṣepọ̀ tó jẹ́ pé ẹ̀yin méjèèjì sí láyìíká ara yín, sí lárọ̀ọ́wọ́tó ara yín, mọ nǹkan tí lágbájá ń ṣe, mọ nǹkan tí tàmẹ̀dò ń ṣe. Tí ẹ̀yin méjèèjì tí ẹ bá ní trust nínú ara yín, ìbáṣepọ̀ yẹn ó máa mẹ́hẹ. Tó jẹ́ wípé ẹ̀yin méjèèjì máa wò wípé lágbájá ó ti ń fi ọ̀bẹ ẹ̀yìn jẹ mí níṣu, tàmẹ̀dò ó ti ń ṣe nǹkan tí mi ò fẹ́ kó ṣe. Bóyá lásìkò tí wọ́n pè, bóyá níṣe ló ń ṣiṣẹ́ lọ́wọ́ tàbí níṣe ló ń sùn, ìwọ tó jẹ́ obìnrin wá sí máa wò pé
lágbájá yìí ó jọ pé ó ti wà pẹ̀lú ẹlòmíì nítorí wípé ìbáṣepọ̀ ọ̀nà jíjìn lẹ́yìn méjèèjì ń ṣe. Kókó alákọ̀ọ́kọ́ tó dẹ̀ ṣe pàtàkì nínú ìbáṣepọ̀ ọ̀nà jíjìn òun ni wípé kí o ní ìgbàgbọ́, kí o trust ẹni tí ìwọ bá ń fẹ́. Ẹ wò, kí a tó tẹ̀síwájú, kí a tó tú pẹpẹ ọ̀rọ̀ pẹ̀lú ìbáṣepọ̀ ìfẹ́ èyí tí a mú wá fún yín lénìí, pẹ̀lú ìbáṣepọ̀ ìfẹ́ ọ̀nà jíjìn èyí tí a mú wá fún yín lénìí, ẹ jẹ́ ká ṣe kí ni, ẹ jẹ́ ká dí òkè lọ́hùn, a bọ́ síta, a béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn ènìyàn ìhà tí ìbáṣepọ̀ ìfẹ́ ọ̀nà jíjìn, pàápàá jùlọ kí ni àwọn nǹkan tí ó máa ń fà á kí ìbáṣepọ̀ kó mẹ́hẹ láàrin ọkùnrin àti obìnrin. Ẹ jẹ́ ká dókè lọ́hùn, ẹ jẹ́ ká lọ gbọ́ ohun tí wọ́n ní fún wa. Ẹ kú ìkàlẹ̀ lọ́ọ̀dẹ̀. Communication tí ìbáraẹnisọ̀rọ̀ bá wà, tí communication ò bá wà, relationship yẹn lè scatter, cause ọkùnrin yẹn lè máa send owó, kóbìnrin yẹn máa ra gbogbo ẹ̀, kínú ẹ̀ máa dùn. Owó lè wà nínú relationship àbí nínú marriage, kífẹ́ náà dẹ̀ wà nínú marriage, but tí ò bá sí communication, ìṣòro máa wà nínú relationship yẹn, because tá bá jọ ṣẹra wa ó yẹ ká pera wa, ká bára wa sọ, but tá bá pera wa tó fún mi lówó, tó drop owó tó lọ, tí kọ́ máa ga síbẹ̀. yes, á kàn máa ga síbẹ̀, adé máa hold grudges nínú síra wa pé ó ṣe nǹkan báyìí fún mi, torí ìdí èyí inú ẹnì kejì ò lè dùn síra wọn, so máa fa ìjákulẹ̀ nínú relationship yẹn. Ìjákulẹ̀ ìfẹ́, èyí tó tèmi rí pé ó máa ń fa ìjákulẹ̀ jù, òun ni ìbára ẹni sọ̀rọ̀, àìkí ń lè bára sọ̀rọ̀ dáadáa. Mo believe pé that's the major problem people have, because even if tí ó bá tiẹ̀ jẹ́ pé mo cheat, for example, mo lè pẹ̀lú communication gidi, pẹ̀lẹ́ tó lábo, tá bá bára wa sọ̀rọ̀ dáadáa, orí wa lè pé. Mo believe pé a lot of nǹkan púpọ̀ táwọn èèyàn ní problem pẹ̀lú is because wọn ò bára wọn sọ̀rọ̀ dáadáa. So owó is because bára wa sọ̀rọ̀ dáadáa. Tó owó bá dẹ̀ wà tẹ́nìyẹn ń ná nínàkúnà, tó bá ń communicate, ó yẹ kẹ́nìyẹn lè yí padà. Tó bá ń bára wọn sọ̀rọ̀, ó yẹ kẹ́nìyẹn lè gbọ́ pé ọ̀rọ̀ owó yìí kò yẹ kí n máa ṣe báyìí, mi ló lówó, ó yẹ kí n take care ẹnì kejì, ó yẹ kí n, tó bá jẹ́ obìnrin gan ló lówó, tọkùnrin bá sọ̀rọ̀, táwọn méjèèjì sọ̀rọ̀ dáadáa, torí obìnrin yẹn bá pé, a lè sọ fún pé ok, má ṣe ìgbéraga torí pé wọ́n ló lówó. So àìkí ń lè bára èèyàn sọ̀rọ̀ dáadáa, òun ni first problem. Tá bá lọ fún marriage counseling ní church, ní gbàrà ẹni níyànjú, tá bá wà ní church, wọ́n máa ń sọ fún wa pé ìbára ẹni sọ̀rọ̀ ló ṣe kókó jù nínú ìgbéyàwó. Bẹ́ẹ̀ ni tá bá ti ṣègbéyàwó tán, ìbára ẹni sọ̀rọ̀ ló ṣe kókó jù. Ṣùgbọ́n tí nǹkan kékeré kan bá ti ṣẹlẹ̀, a máa yòdì fóṣù mẹ́ta, ọjọ́ mẹ́ta àní sọ̀rọ̀. Àwọn ibi téṣù dẹ̀ máa gbà wọlé nìyẹn, àti àwọn boys and ladies nígboro, ibi tẹ́ ẹ̀ ti bára yín sọ̀rọ̀ lẹ́nìkan ti máa ṣẹ́jú sí ẹ, torí ẹni àti pé ẹni tí ò bá mi sọ̀rọ̀ yìí jẹ́ bẹ́ẹ̀ni kejì sọ̀rọ̀. So mo believe pé àìkí ń bára àwọn èèyàn sọ̀rọ̀ dáadáa, òun ni major problem. Torí ìgbà míì téèyàn ò bá lówó, tí kò bá sówó nínú relationship, ó sì máa move somehow, bọ̀ pé kọ́ máa lówó, kọ́ tó máa cheat. Ìyẹn. ó pàkàṣọ gan.
ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa Àkíìyín ó yá Àkíìyín Àkíìyín òun lètò ètò ní Àkíìyín pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Bọ́lá Kalẹ́ Akínbọ́lá ló wà lórí ètò lẹ́nìí kí wá lájọ́ ń bára wa yànnàná látàárọ̀ àtijọ́ ń sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ ìfẹ́ ọ̀nà jíjìn àmọ́ kí a tó tẹ̀síwájú ètò Àkíìyín ó dá lórí ètò fún ìkíni ọlọ́kan òjọ̀kan ìyá lè kí bàbá lè kí ọmọ rẹ̀ ọmọ kódà ó lè kí àwọn òbí rẹ̀ fún ìgbéyàwó fún ọjọ́ ìbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ dẹ̀ lè béèrè fún àwọn orin oríṣiríṣi ọlọ́kan òjọ̀kan àwọn orin ìgbàlódé àti àwọn orin àtijọ́ nítorí pé ẹ ti mọ̀ wípé èní throwback Thursdays òun la máa mú wá fún yín lọ́lọ́kan òjọ̀kan kí a tó lọ sókè lọ́hùn a sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ ìfẹ́ lọ́nà jíjí a dẹ̀ sọ fún yín wípé Orísun jáde síta wọ́n lọ béèrè ìbéèrè ọlọ́kan òjọ̀kan kódà ẹ ti gbọ́ èròǹgbà àwọn ènìyàn àwọn kan sọ wípé owó ló fa kinní kan àwọn kan sọ wípé àìní communication àìní trust ó ló ń fà kí ìpínyà kí ó máa wà láàrin lọ́kọláya tàbí láàrin olólùfẹ́ méjì bẹ́ẹ̀ ni wọ́n ti sọ kódà ó wà lára nǹkan tí mo fẹ́ sọ náà wípé kókó ẹlẹ́ǹkejì ètò yẹ ká máa ní pàápàá jùlọ láàrin àwa tá à ń ṣe ìbáṣepọ̀ ìfẹ́ ọ̀nà jíjìn ìyẹn long distance relationship mo ti sọ alákọ̀ọ́kọ́ wípé kí a máa ṣe kíni kí a máa ní ìgbàgbọ́ nínú ẹni tí à ń fẹ́ ìyẹn trust ẹ jẹ́ ká máa ní ìgbàgbọ́ nínú ẹni tí à ń fẹ́ ẹ má jẹ́ ká máa ṣe iyèméjì kókó ẹlẹ́ǹkejì bẹ̀ ni wípé ẹ jẹ́ ká ní strong communication ìyẹn ká máa sọ ọ̀rọ̀ ká máa gbọ́ra wa yé ká máa sọ̀rọ̀ ní àkókò tó yẹ ká sọ̀rọ̀ nísìn ẹ jẹ́ kan fún wa ní àpẹẹrẹ bóyá nísìn mo lérò wípé mo fẹ́ jáde o ẹ dẹ̀ mọ̀ pé ẹni tẹ́ ń fẹ́ kò sí lórílẹ̀‐èdè yìí tàbí kò sí ní ìpínlẹ̀ yìí ẹ dẹ̀ fẹ́ jáde ẹ̀yin tí wá jáde tán ẹ sì wá wò pé òkè ṣebí kò tẹ̀ sí ara kò lè mọ nǹkan tí mo ń ṣe kò mọ nǹkan tí kò mọ bí tí mo wà kò ṣe kíní kan ó wá pè yín sí àkókò nígbà tí ẹ jáde ẹ wọ́n sọ wípé mi ò sí ilé o mo jáde o kíní kan ó wá ń bá yín jà pé kí ló dé tó ṣe sọ fún mi kí ló dé tó ṣe báyìí o ò sọ fún mi pé o fẹ́ jáde o ò sọ fún mi pé wọ́n wò pé mo ò fẹ́ disturb ẹni kíní kan kò dáa gbogbo nǹkan tá a bá ń ṣe gbogbo ìgbésẹ̀ tá a bá fẹ́ gbé ẹ ti mọ̀ wípé lágbájá ò sí ní orílẹ̀-èdè yìí tàmẹ̀dò ò sí láyìíká yín gbogbo àwọn nǹkan tá a bá fẹ́ ṣe kódà dórí wípé mo fẹ́ lọ ṣú o mo fẹ́ lọ tọ̀ o mo fẹ́ lọ ṣe gbá o mo ń lọ sọ́jà lọ́la o ẹ má jẹ́ ká máa fi nǹkan bò fúnra wa ẹ má jẹ́ ká máa sọ wípé lágbájá ó yẹ kó mọ̀ wípé èní mo máa lọ sọ́jà ó yẹ kó mọ̀ wípé mo máa lọ síbi iṣẹ́ ní báyìí tí ó bá jẹ́ wípé kò wá ro nǹkan tí wọ́n ń ro nǹkan tó bá jẹ́ wípé ọ̀tọ̀ ni nǹkan tó ń rò nípa ẹ ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n dẹ̀ ń ṣe gbogbo yẹn náà ó sodo mọ́ wípé kí a máa bá ara wa sọ̀rọ̀ dáadáa lásìkò tó tọ́ àti lásìkò tó yẹ kókó ẹlẹ́ǹkẹta òun ni wípé ó máa kọ́ wa bí a ṣe máa dá wà ìbáṣepọ̀ ìfẹ́ ọ̀nà jíjìn ìyẹn long distance relationship ó máa kọ́ wa bí a ṣe máa dá wà kò ní jẹ́ wípé tí a bá rí lágbájá ànílé mi tí a bá rí tàmẹ̀dò ànílé mi sọ wípé mi sọ wípé kí a má nífẹ̀ẹ́ ara wa dé wípé àní lè máa bára wa sọ òdodo ọ̀rọ̀ mi sọ bẹ́ẹ̀ àmọ́ ó yẹ kẹ́ ẹ kọ́ bí ẹ ṣe lè dá wà ìyẹn self independence kì í ṣe wípé tí tàmẹ̀dò ò bá pè mí lénìí mi ò ní lè sùn mi ò ní lè ro mo ò ní lè ṣe gbá ara nǹkan tí long distance relationship tó máa ń kọ́ wa nìyẹn ó máa kọ́ yín bí ẹ ṣe máa dá dúró wípé ká sọ wípé lágbájá ò tiẹ̀ sí kò sí láyìíká mi ó yẹ kí n lè dá nǹkan báyìí ṣe fún ara mi kì í ṣe wípé ó dìgbà tí ọkọ mi bá tó dé ó dìgbà tí tàmẹ̀dò bá tó wà láyìíká mi kí n tó lè ṣe lè kò yẹ kó rí bẹ́ẹ̀ long distance relationship ó máa kọ́ yín bí ẹ ṣe máa dáwọ̀ débi wípé ẹ̀yin gan ẹ máa ní ìgbàgbọ́ nínú ara yín kódà tí olólùfẹ́ yín gan tó bá ń bi pé ṣé ìwọ dẹ̀ ló ṣe nǹkan báyìí wọ́n wàá lè fọwọ́ sọ ẹ̀ wàá lè gbójúgbóyà sọ pé bẹ́ẹ̀ ni èmi ni mo ṣe kì í ṣe wípé ó máa kó ẹ bó ṣe ń fi ìdí ìgò kọ ó kò dáa rárá ara nǹkan tí
distance relationship tí ó dá lé lórí nìyẹn. Alákọ̀ọ́kọ́ bẹ̀ ni wípé ó máa kọ́ yín bí ẹ ṣe máa dá wà, ó máa kọ́ yín bí ẹ ṣe máa wà open sí olólùfẹ́ yín, kì í ṣe pé gbogbo ìgbà lẹ́ẹ̀ máa dá kúkú ohunkóhun tí ẹ bá fẹ́ ṣe ẹ máa rí pé ó yẹ kí tàmẹ̀dò ó yẹ kó gbọ́ sí kí n tó gbé ìgbésẹ̀ yìí, bẹ́ẹ̀ ni ó yẹ kí lágbájá kó gbọ́ sí kí n tó gbé ìgbésẹ̀ yìí. Ẹ máa wà accountable fún gbogbo nǹkan tí ẹ bá ń ṣe, kì í ṣe pé ẹ ní olùfisùn, rárá kò rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹni tẹ́ ń fẹ́ ò sí láyìíká yín lóòótọ́, àmọ́ ó yẹ kí gbogbo nǹkan tẹ́ bá ń ṣe ó yẹ kí ẹ máa gbé síwájú rẹ̀ kí ẹ tó ṣe é. Mo ti sọ kókó mẹ́ta, mo ti ní pé alákọ̀ọ́kọ́ bẹ̀ ni pé ó máa jẹ́ kẹ́ ẹ ní trust issue, ó máa jẹ́ kẹ́ ẹ ní ìgbàgbọ́ nínú ẹni tí ẹ bá ń fẹ́, ẹ máa ní trust, ẹ gbọ́dọ̀ ní trust nínú ẹni tí ẹ bá ń fẹ́. Ẹlẹ́ǹkejì bẹ̀ ni wípé ẹ máa wà open sí communication. Bẹ́ẹ̀ méjèèjì ṣe máa sọ̀rọ̀, ó gbọ́dọ̀ ṣe kí ni, ó gbọ́dọ̀ wà open, kò yẹ kẹ́ máa fi nǹkan bò fúnra yín. Ẹlẹ́ǹkẹta ni wípé kí ẹ ní ìgbàgbọ́ nínú ẹni tí ẹ ń fẹ́. Ẹ wo kí a tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká sáré dí òkè lọ́hùn kí a lọ fẹsẹ̀ rajó. Orin wo la fẹ́ jó sí? A fẹ́ jó sí Surrender by Simi and Mr. Easy à ń bọ̀. I surrender to your lẹ́kẹ̀dí o. I surrender to your lẹ́kẹ̀dí. Ẹ káàbọ̀ padà sórí ètò yìí, ètò wa AkiiYin o. Mo lérò pé ẹ jẹ gbádùn orin Surrender ètò àmúwá fún yín láti ọwọ́ Simi àti Mr. Easy. Ẹ̀yin obìnrin ẹ try láti surrender fún dádì náà, ẹ try láti surrender mọ́mì, ṣóyè yín. Ètò AkiiYin o, ó sì ń tẹ̀síwájú. Abala tí a wà yìí, abala ìkíni ni. Ìkíni ọlọ́kan òjọ̀kan. Ẹ ti mọ̀ wípé ètò AkiiYin o, ó dá lérí àwọn ìkíni, àwọn àtẹ̀jíṣẹ́ ètò àti rí gbà láti àwọn olólùfẹ́ wa, ìtàn fẹ́ kí àwọn òbí wọn, àwọn míì fẹ́ kí àwọn olólùfẹ́ wọn, àwọn míì fẹ́ kí ẹ̀gbọ́n fẹ́ kí àbúrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A rí àtẹ̀jíṣẹ́ gbà láti ọwọ́ arábìnrin Mercy. Wọ́n ní kí a bá wọn kí Oyíndàmọ́lá wípé wọ́n kú ayẹyẹ ọjọ́ ìbí èyí tí wọ́n ṣe. Wọ́n ní pé ká fi àsìkò yìí kí arábìnrin Oyíndàmọ́lá wípé wọ́n kú ayẹyẹ ọjọ́ ìbí. Wọ́n tún wá sọ wípé àwọn fi àsìkò yìí àwọn fi ń kí màmá àwọn èyí tó bí àwọn wá sílé ayé, èyí tó jẹ́ atọ́kùn àwọn wá sílé ayé, wípé wọ́n ṣeun gbogbo ohun ribiribi tí wọ́n ti ṣe fún wọn, àwọn ohun ọ̀tun, wípé àwọn fi àsìkò yìí àwọn fi ń dúpẹ́ gidigidi lọ́wọ́ ìyá àwọn tí ó bí àwọn. A rí àtẹ̀jíṣẹ́ yìí gbà láti ọwọ́ arábìnrin Mercy láti ìpínlẹ̀ Àkúrẹ́, láti ìlú Àkúrẹ́. Ibẹ̀ láti rí àtẹ̀jíṣẹ́ ìgbà. Wọ́n wá ní pé ká fi orin Ribina kan, ẹni orin wọ́n ní ká fi kí àwọn tí àwọn fi àtẹ̀jíṣẹ́ ìránṣẹ́ tí wọ́n ní ká fi kí wọn. Àmọ́ kí a tó gba orin yẹn, a sì máa gba àwọn àtẹ̀jíṣẹ́ kan. Bákan náà a tún rí àtẹ̀jíṣẹ́ gbà láti ọwọ́ arákùnrin Isaiah Fatunbi láti ìpínlẹ̀ Yewa, láti ìpínlẹ̀ Ògùn ní ìlú Yewa. Wọ́n ní kí a bá wọn play orin Àrà by Braimo, ìyẹn àrà ń bẹ tí mo fẹ́ dá. Bẹ́ẹ̀ ni a mọ̀ pé àrà ń bẹ nú yín, ẹ má wọrí, a máa bá yín play gbogbo ẹ̀. Lákòótán a rí àtẹ̀jíṣẹ́ gbà láti ọwọ́ Isco. Wọ́n ní wípé àwọn máa ń gbádùn gbogbo ohun tí a máa mú wá fún yín lórí tẹlifíṣọ̀n Orisun, pàápàá jùlọ ètò AkiiYin o. Wọ́n ní àwọn kí wa, àwa gan kí yín, bọ̀dá Isco, AkiiYin lọ́tún, AkiiYin lósì. Ẹ ṣé ẹ̀dẹ̀kú ìfẹ́ tí ẹ ní fún wa lórí tẹlifíṣọ̀n Orisun. Ó wá sọ wípé kí a bá àwọn play orin Ṣèyí vibes. Wọn ò dárúkọ, wọ́n kàn ní ẹni orin láti ọwọ́ Ṣèyí
vibes. Gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yìí òun la rí gbà láti ọwọ́ àwọn olólùfẹ́ wa. Tí ẹ̀yin náà bá fẹ́ kí a bá yín kí àwọn olólùfẹ́ yín, ẹ fẹ́ kí a bá yín kí àwọn ọ̀rẹ́ yín, ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín, ẹ lè fi ránṣẹ́ sí wa lórí nọ́mbà èyí tó lọ lórí ìsàlẹ̀ amóhùnmáwòrán, tàbí kẹ́ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí orí ẹ̀rọ ayélujára wa lórí Facebook, lórí Instagram, lórí Twitter ìyẹn X. Ẹ lè fi gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́. Tí ẹ bá wá ń fi àwọn àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́, ẹ dárúkọ yín, kẹ́ dárúkọ ìlú tí ẹ ti wá, kẹ́ dẹ̀ dárúkọ nǹkan tí ẹ fẹ́ sọ, bóyá ẹ fẹ́ kí ìyá yín ni o, àbẹ́fẹ́ kí bàbá yín ni, àbẹ́fẹ́ kí àwọn olólùfẹ́ yín ni o, tàbí ẹ fẹ́ béèrè fún orin. Àwọn orin tó dẹ̀ yẹ kẹ́ máa béèrè fún àwọn orin tí ó bá ní fídíò. Ẹ bá kàn béèrè fún orin lásán, ẹ béèrè fún àwọn orin tí ó ní fọ́nrán. Bẹ́ẹ̀ ni ẹ lè fi gbogbo ẹ̀ ṣe kí ni ẹ lè fi kàn sí wa lórí ẹ̀rọ ayélujára @Orisun TV, tàbí ẹ fẹ́ kàn sí èmi lórí ẹ̀rọ ayélujára, ẹ lè kàn sí mi lórí Instagram @Bọ́lákalẹ́ lórí Instagram, lórí Facebook náà @Bọ́lákalẹ́ Akínbọ́lá lórí Facebook. Ẹ tẹ̀lé mi, èmi náà máa tẹ̀lé yín padà. Títí di ọjọ́ mìíràn tí a ó tún pàdé lórí ètò Àkíìyín o. Ẹ jẹ́ ká fi gbogbo orin èyí tí àwọn olólùfẹ́ wa ọlọ́kan-ò-jọ̀kan tí wọ́n ti béèrè fún, ẹ jẹ́ ká fi kásẹ̀ ètò nílẹ̀. Títí di ọjọ́ mi, ọjọ́ rẹ, ó dàbọ̀. Àkíìyín o.